gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àti bó ṣe ń jáde bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ń kúrò wọ́n ti ń kọ̀wé fipò lẹ̀ wọ́n ní àwọn ò ṣe mọ́ wọ́n ti ń kọ̀wé fẹgbẹ́ lẹ̀ wọ́n láwọn ò ṣẹgbẹ́ PDP mọ́ àti nínú àwọn ọ̀nàrẹ́bù state ọ̀nàrẹ́bù tí wọ́n ti ń kọ̀wé fipò lẹ̀ àti nínú àwọn commissioners tí wọ́n ti ń kọ̀wé fipò ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ àti nínú àwọn SA àti àwọn alága ìjọba àbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ń kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ wọ́n láwọn ò ṣe mọ́ṣẹ́ o wọ́n ló tó gẹ́ ìbáṣibá ó ti bá ẹgbẹ́ òṣèlú PDP o kálukú bá wá ń gbọ̀n wé pẹ́pẹ́pẹ́ ń fi ìwé lẹ̀ páwọn ò ṣe mọ́ kí ni ń lọ nígboro orílẹ̀-èdè Nàìjíríà kí ni ń lọ nílẹ̀ Yorùbá nínú òṣèlú níbo ni nǹkan dé dúró nípínlẹ̀ Ọ̀yọ́ o ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ APC ẹ̀yin ọmọ ẹgbẹ́ PDP ẹ̀yin ọmọ ẹgbẹ́ ADC níbo ni nǹkan dé o ẹ̀dá kí ló ń lọ nípínlẹ̀ Èkó ń lọ nípínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèlú APC ń lọ nípínlẹ̀ Ògùn ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú ADC fàkalẹ̀ o ẹgbẹ́ òṣèlú PDP fàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú APC fàkalẹ̀ nípínlẹ̀ Ògùn ta ló fẹ́ gba tíkẹ́ẹ̀tì gan ẹ̀yin náà ti gbọ́ ṣe é ti mọ̀ ṣe é ti rí gbọ́ wípé ẹgbẹ́ òṣèlú NDC ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi lọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú tó ń mì gbòòrò lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú NDC wọ́n mọ̀ ti ṣe convention wọn wọ́n ṣe convention ní ọjọ́ Saturday ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tá a wà yìí nínú convention tí wọ́n ṣe ó ní ẹgbẹ́ òṣèlú NDC ti pinnu pé níbo ni àwọn fẹ́ fi tíkẹ́ẹ̀tì sí ìyẹn tíkẹ́ẹ̀tì díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ọdún 2027 súnmọ́ mi kẹ́ ẹ wá gbọ́ mi o súnmọ́ mi kẹ́ ẹ wá gbọ́ tuntun ẹgbẹ́ òṣèlú NDC ẹni ọ̀dà já fún South já fún ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ tí ó bá dúpọ̀ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú NDC lọ́dún 2027 a fi sí ẹkùn South ẹni yòówù tí ó bá jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC South ni ó ti wá o àwa jẹ́ South West àwa jẹ́ South South àjẹ́lẹ̀ Yorùbá ìbáàsì jẹ́ ilẹ̀ Igbo South sálà fi tíkẹ́ẹ̀tì sí o eléyìí ni àbájáde tí ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n mú jáde o nínú convention tí wọ́n ṣe tẹ́ẹ̀sì gbàgbésẹ̀ rántí wípé ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2023 yẹn Peter Obi ó náà ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC ní nǹkan bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn tó fi mọ́ Kwankwaso Rabiu Kwankwaso àwọn èèyàn ti wá wò wípé ṣeéṣe kọjá wípé Peter Obi àti Kwankwaso ni wọ́n jọ díje gẹ́gẹ́ bí ipò ààrẹ àti igbákejì bẹ́ẹ̀ làwọn kan wò wípé kì í ṣe wípé Peter Obi tún fẹ́ náwó ẹlẹ́ẹ̀kejì ṣé Peter Obi sọ lè bá ẹgbẹ́ òṣèlú APC wọ̀nyí àjà lọ́dún 2027 àbí NDC ó lè kojú ẹgbẹ́ òṣèlú APC sáà tó lè kojú ẹgbẹ́ òṣèlú NDC ọ̀rọ̀ ṣe fẹ́ jẹ́ lọ́dún 2027 tó bá jẹ́ pé Peter Obi ó ní ẹgbẹ́ òṣèlú NDC padà fún ní tíkẹ́ẹ̀tì láti dupò ààrẹ lọ́dún 2027 tó lè bá ẹgbẹ́ òṣèlú APC wọ̀nyí àjà tó lè bá ẹgbẹ́ òṣèlú ADC wọ̀nyí àjà tó lè bá ẹgbẹ́ òṣèlú PDP wọ̀nyí àjà lọ́dún 2027. èèyàn máa wò wípé mo lọ̀rọ̀ yìí fẹ́ já sí gan-an sísí fíìmù lọ̀rọ̀ náà o ẹjẹ́ àjọ máa wo ibi tó máa rẹ́ sí. ìròyìn jáde o nínú ẹgbẹ́ òṣèlú NDC lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú NDC wọ́n bá fi ìwé tí Alhaji Atiku Abubakar ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan ìwé tó fi sanwó fọ́ọ̀mù 90 million naira fi sanwó fọ́ọ̀mù tó fi gba fọ́ọ̀mù tí pé mo fẹ́ díje nínú ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. ohun tí mò ń sọ fún yín náà ni wípé Alhaji Atiku Abubakar ó ti gba fọ́ọ̀mù mo fẹ́ díje dupò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2027. nínú ẹgbẹ́ òṣèlú PDP èmi ò tí ì rí o àlẹ́ mi ò tí ì gbọ́ o pé ẹnìkan ti gba fọ́ọ̀mù láti dupò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà
àwọn kan tiẹ̀ ń sọ nípa kò sí ẹgbẹ́ òṣèlú PDP mọ́. ẹ̀gbọ́n sẹ́bẹ̀ ni wọ́n lẹ́gbẹ́ òṣèlú PDP ti kú lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn kan ní ẹgbẹ́ òṣèlú PDP ò tí ì kú o, wọ́n ní ò tí ì kú rárá. ọ̀dà kò tí ì kú bó ló ṣe fẹ́ jẹ́ sí wọn ní candidate nínú ètò ìdìbò ọdún 2027 láti dupò ààrẹ. àwọn kan bá ní ọ̀dà kí oṣù tó parí, ìyẹn oṣù karùn-ún tá a wà yìí, wọ́n ní àmẹ́ni tó fẹ́ díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027. ẹ já lọ́nà ẹgbẹ́ òṣèlú APC. ẹgbẹ́ òṣèlú APC níta ń gbọ́ tẹ́lẹ̀ ni wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wípé òun ni olùdíje kan ṣoṣo ní ẹgbẹ́ òṣèlú APC láti dupò ààrẹ. tó túmọ̀ sí wípé tá à ń gbọ́ tẹ́lẹ̀ ni wípé kò sẹ́nì kankan tó jáde láti bá ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dupò ààrẹ o. ṣùgbọ́n ìròyìn tá à ń padà rí tó ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé ẹnìkan mà ti díje, ẹnìkan ti jáde o nínú ẹgbẹ́ òṣèlú PDP. ó jáde dupò, ó ní òun fẹ́ bá ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu takàngbọ̀n. táwa ni orúkọ ẹni tó jáde, kódà a gbọ́ pé ó ti lọ gba fọ́ọ̀mù gan-an, ó ti lọ gba fọ́ọ̀mù 100 million naira nínú mi àgò. 100 million naira kì í máa sanwó kékeré. èèyàn tó ṣiṣẹ́ kó tó ṣiṣẹ́ kan 100 million naira. èèyàn tó jèrè 100 million naira lẹ́nu iṣẹ́ tó bá yẹ̀ láàyò. yóò gbìyànjú, yóò ṣiṣẹ́ o. ṣùgbọ́n arákùnrin yìí ní àníṣe, èmi náà fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú APC. ọba lọ gba fọ́ọ̀mù 100 million naira. lẹ́yìn tó túmọ̀ sí wípé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun náà ti ní ẹni tó ń bá takàngbá oní ẹgbẹ́ òṣèlú APC. àwọn èèyàn bá jáde, wọ́n bá ń fi ẹ̀hónú tiwọn hàn wípé níbo lọ̀rọ̀ fẹ́ já sí. orúkọ arákùnrin tó lọ gba fọ́ọ̀mù 100 million naira láti bá ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti bá takàngbọ̀n nínú ètò ìdìbò abẹ́nú ẹnu ẹgbẹ́ APC láti yan ẹni tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2027. Stanley Osifo ó ti lọ gba fọ́ọ̀mù 100 million naira, 100 mílíọ̀nù náírà. ọmọ ìpínlẹ̀ Ẹdó ni. ògùn Dr. Abẹ́rù George agbésìsì ọmọ rẹ ní ẹ̀dá abẹ́ ìjẹ́ kájọ máa lọ. kódà ọmọ bíbí ìlú Bìsẹ́lẹ̀ ni. àwọn èèyàn wá níbo ni ọkùnrin ti rí 100 million naira láti gba fọ́ọ̀mù tó tún fi wá láyà wípé
àníṣe òun fẹ́ bá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu takàngbọ̀n. Àwọn èèyàn máa ń wò wípé géèmù lọ̀rọ̀ náà. Wọ́n ní géèmù ni pé géèmù ni ẹgbẹ́ òṣèlú fi ṣe, ẹgbẹ́ òṣèlú APC fi ṣe. Àwọn kan ní sọ lè jẹ́ géèmù sá. Àti géèmù ni àti kìí ṣe géèmù. Stanley Osifo ó ti gba fọ́ọ̀mù 100 million naira. Bọ́ọ̀lù ọ̀rọ̀ ṣe wá fẹ́ jẹ́. Bọ́ọ̀lù ètò ìdìbò abẹ́nú ní ẹgbẹ́ òṣèlú APC ṣe fẹ́ lọ. Ó dìgbà náà ná. Ẹ jẹ́ sáré lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ló ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ o? Kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC? Kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP? Kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC? Kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APM? ọmọ rẹ ní ẹgbẹ́ abẹ́ ẹ jẹ́ ká jọ máa gbọ́. Láti yan gómìnà, láti yan olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan, nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nínú ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ti di woro sí woro, ó ti di èmi ò ní gbà ní ìwọ ò ní gbà, ó ti di tó bá gbà láàfún. Wàhálà ńlá ti dé ní ẹgbẹ́ òṣèlú PDP. Ìjàngbọ̀n ti ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP. Orí títí márosẹ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP wà nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ̀ẹ́dì kí ni mo rí, kí ni mo gbọ́ tí mo fi ń sọ eléyìí? Ẹ ti mọ̀ wípé mi ò ní fún yín lọ́fun rárá. Gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àti bó ṣe ń jáde bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ń kúrò. Wọ́n ti ń kọ̀wé fipò lẹ̀ wọ́n ní àwọn ò ṣe mọ́. Wọ́n ti ń kọ̀wé fẹgbẹ́ lẹ̀ wọ́n láwọn ò ṣẹgbẹ́ PDP mọ́ o. Àti nínú àwọn honorable, state honorable tí wọ́n ti ń kọ̀wé fipò lẹ̀. Àti nínú àwọn commissioners tí wọ́n ti ń kọ̀wé fipò ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀. Àti nínú àwọn SA àti àwọn alága ìjọba àbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ní ẹgbẹ́ òṣèlú PDP. Tí wọ́n ti ń kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ wọ́n láwọn ò ṣe mọ́ṣẹ́ ọkàn ló tó gẹ́. Síbáṣíbá ó ti bá ẹgbẹ́ òṣèlú PDP o. Òun kálukú bá wá ń gbọ̀nwé pẹ́pẹ́pẹ́. Wọ́n ń fi ìwé lẹ̀ páwọn ò ṣe mọ́. Wọ́n ń gbọ̀n bàtà wọn pẹ́pẹ́pẹ́. Wọ́n bá mẹ́rẹ̀ tètè wọ́n jáde kó náà ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tó láwọn ò ṣe mọ́. Ní ẹgbẹ́ òṣèlú wo ni wọ́n wá ń lọ? Níbo ni ẹgbẹ́ òṣèlú tí Mákindé ń lọ? Gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ó ṣeéṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APM òun ni Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò padà lọ darapọ̀ mọ́ o. Nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP ti dàrú. Tó túmọ̀ sí wípé ẹni tí olóyè tó lóyè ní sá ẹnjìníà Olúwaṣèyí Mákindé ẹni tí ó padà nawọ́ rẹ̀ sókè bí ẹni tí ó jẹ́ ẹni tí ó gbapò lọ́wọ́ rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú APM ni ó ti jáde. ọmọ rẹ ní ẹgbẹ́ abẹ́ ẹ jẹ́ ká jọ máa gbọ́. Ta ló fẹ́ gba fọ́ọ̀mù ní ẹgbẹ́ òṣèlú APM láti dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú APM nípínlẹ̀ Ọ̀yọ́? Ká tó parọ́ fúnra wa o, ẹ̀rù ń ba oníkálukú. Wọ́n ti ń pàdé. Swaga yẹn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Wọ́n ti ń dàárò wípé ṣé yóò bọ́ sí sá? Ṣé kìí ṣe wasting of money? Ṣé kìí ṣe wasting of resources? Ṣé kìí ṣe wasting of time? Láti lọ gba fọ́ọ̀mù ní ẹgbẹ́ òṣèlú APM láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Níbi tẹ́gbẹ́ òṣèlú ADC wà. Níbi tẹ́gbẹ́ òṣèlú APN àbí kílẹ̀ tó pé APC wà. Ṣé yóò possible fún ẹgbẹ́ òṣèlú APM láti mókè sá? Fi má parọ́ fún wa
wọ́n ní ó di ọ̀dì 15 oṣù karùn-ún kí gómìnà Olúwaṣèyí Mákindé kó tó declare finally pé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì. ẹjẹ́ àjọmọ́ òwò ẹjẹ́ àjọmọ́ gbọ́ níbi tí ó padà yọrí sí. ẹ máa wò wẹ́ fọ́lọ̀ wẹ́ láìkí wẹ́ bá ní share rẹ̀ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ láàmú ẹja ẹ̀ sí lórí ìkànnì yìí. Adésìsì ọmọ rẹ ní ọjà bẹ́ẹ̀ jẹ́ ká jọ máa gbé. ẹjẹ́ lọ́dún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ta ló fẹ́ jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027? ṣé olóyè Báyọ̀ Adélábù Pẹ́ńkẹ́lẹ́ bẹ́ẹ̀ sì ni ó padà jámọ́ lọ́wọ́ ni? àbí sẹ́nẹ́tọ̀ Sàràfàdíìnì Àlí? bó ló ṣe fẹ́ jẹ́ níbo lọ̀rọ̀ ń lọ? olóyè Báyọ̀ Adélábù ní gbogbo tá à ń gbọ́ pé ẹnìkan ni consensus candidate, ẹnìkan lè gbẹ́ fara mọ́ ẹnìkan lè gbẹ́yàn. ó ní ẹ má jẹ́ nìkan máa parọ́ fún yín bìkan o. kò sí ìsí tí ń jẹ́ consensus candidate. tí consensus yóò bá kan tiẹ̀ wá wáyé yóò jẹ́ àjọmọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn àgbààgbà òṣèlú ní ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. àwọn èèyàn bíi ìdílé Ajímọ̀bí, àwọn èèyàn bíi ẹkùn tàbí ikọ̀ tàbí igun ti Fọlárìn, àwọn igun ti Adébáyọ̀ Àlàó Akálà, àwọn igun bíi ti Adésínà. àwọn yẹn ni wọ́n jọ fọwọ́ sí tí wọ́n fi yan consensus candidate. tó bá jẹ́ pé consensus candidate yóò bá kàn tiẹ̀ padà wáyé ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o kò tíì sí consensus candidate kankan. tẹ́nìkan bá wá dúró ní ibìkan tó bá wá sọ fún yín pé consensus candidate ló ń múlẹ̀ fún yín ni o, ẹ má tẹ̀lé o, ẹ tó bá tẹ̀lé ó tẹ̀ lẹ́gọ̀ọ́fà ni o. tó túmọ̀ sí wípé kò tíì sí ẹni tó lè fọwọ́ sọ̀yà wípé òun ni olùdíje kan ṣoṣo ní ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. ó dàtà ló wọ́n fẹ́ jẹ́ àwọn tá à ń gbọ́ báyìí tá ti ń fẹ̀hónú, tá ti ń fìfẹ́ hàn, tá ti ń lọ bíi méjì bíi mẹ́ta. lára wọn la ti rí olóyè Báyọ̀ ọmọ Adélábù Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́sì, sẹ́nẹ́tọ̀ Àlí Sàràfàdíìnì àtàwọn míì bíi sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn àtàwọn míì táwọn náà ti ń lérí kọ́kọ́ pé àwọn fẹ́ dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. lọ́wọ́lọ́wọ́ báyìí kò tíì sí ẹnìkankan tí ẹgbẹ́ fà kalẹ̀ tàbí tí ẹgbẹ́ nawọ́ rẹ̀ sókè. ṣé kìíní ìwọ wàá rọ̀, ṣé yóò báramu, ṣé yóò jẹun àbí ò ní jẹun? Adésìsì ọmọ rẹ ní ọjà bẹ́ẹ̀. àǹfààní tí ẹgbẹ́ òṣèlú APC fẹ́ ní nínú ètò ìdìbò láti yan gómìnà lọ́dún 2027 báyìí ṣé wọn ò ní sílò sá? torí tá a bá ní ká sọ fact, tá a bá ní ká sọ òdodo ọ̀rọ̀ àti bí nǹkan ṣe ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ láti yan gómìnà tuntun lọ́dún 2027 nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí tí wọ́n ní candidate. ká má parọ́ fúnra wa, APC ló ní upper hand. APC ló fojú hàn wípé tá a bá kàn tiẹ̀ ní á pín ní percent ti APC ni ó pọ̀ jù pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o. ṣùgbọ́n APC náà ti fẹ́ fayọ̀ fọ́, ayọ̀ kan fẹ́ fi fọ́ ní pé wọn ò mọ eléyìí tí wọ́n fẹ́ ṣe, wọn ò mọ ẹni tí wọ́n fẹ́ mú, wọn ò mọ ẹni tí wọ́n fẹ́ yàn. ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC. àkọọ́dù náà wọ́n ń bẹ́ ọ.
àkọọ̀dù náà wà bẹ́ẹ̀ lóòótọ́ ẹgbẹ́ àkọọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ tuntun ni ẹgbẹ́ tí ọ̀halẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mẹ́gbà tí ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù sọ̀rọ̀sọ̀rọ̀ ní pèdèpèdè ní táyé fẹ́ ẹni táyé fẹ́ gbọ́ táyé fẹ́ rí táyé fẹ́ mọ̀ ẹlẹ́yinjú àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù Alhaji Oríyọmí Hamzat Òkìkí ọmọ Amusa ó ní olùdíje sí ipò gómìnà ní ẹgbẹ́ òṣèlú Accord Party bàbá ní parọ́ fúnra wa Alhaji Oríyọmí òkèrè onílùú Ìbàdàn Oríyọmí òkèrè nínú òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ níbi eléyìí tá à ń bá a lọ yìí ẹgbẹ́ òṣèlú tó bá wá fẹ́ bá àkọọ̀dù milẹ̀ tó bá fẹ́ bá àkọọ̀dù takàngbà tó bá fẹ́ bá Alhaji Oríyọmí takàngbà yóò múra dáadáa gidi gan ni wọ́n ṣe mathematics wọn dáadáa calculation wọn múnádóko campaign wọn halẹ̀ dáadáa ẹsẹ̀ wọ́n rìn jìnnà dáadáa nù campaign torí pé tá a bá sọ nípa grassroots politician grassroots personality Alhaji Oríyọmí Hamzat number 1 ni o síbẹ̀ yìí náà rí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n máa ń tẹ̀lé Alhaji Oríyọmí Hamzat lẹ́yìn tó bá jáde fún campaign tàbí tó bá jáde fún awareness tàbí tó bá jáde fún rally kan ẹ̀yìn náà rí àwọn èèyàn bí wọ́n ṣe máa ń tẹ̀lé Alhaji Oríyọmí Hamzat ẹni tí ó bá wá takàngbà pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat ṣe rí wípé onítọ̀hún yóò múra rí dáadáa gan ni. ẹ jẹ́ àjọ máa wo sísí fíìmù o torí pé ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ sísí fíìmù ni kò tí ì sẹ́ni tó sọ wípé ibi tó máa já sí rèé. ẹ jẹ́ lọ ìpínlẹ̀ Ògùn Yáyì ní ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ PDP ta ni wọ́n fẹ́ fà kalẹ̀ ìjájọ́ máa wọ ibi tó fẹ́ já sí ADC àwọn náà ń lérí kọ́kọ́ pé àwọn ní candidate ẹ já lọ sí ìpínlẹ̀ Èkó ẹni tá a ti ń pariwo tẹ́lẹ̀ tá a ti rí gbígbí gẹ́gẹ́ bí candidate nípínlẹ̀ Èkó Lagos State ní ẹgbẹ́ òṣèlú PDP òun náà ti jẹ́ ká mọ̀ wípé òun ò lo PDP mọ́ ó ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APM ẹgbẹ́ òṣèlú APM ló náà fẹ́ lò ìyẹn Adéoyè níbo ló fẹ́ já sí nípínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ 15 oṣù kẹjọ gbọ̀ngàn máa sọ ṣùgbọ́n oníkálukú ti wá ń jáde o oníkálukú ti ń ṣe campaign bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe ń lọ sọ́tún bí wọ́n ṣe ń lọ sósì bí wọ́n ṣe ń lọ ẹsẹ̀ kùkú àti ìgboro òun ni ẹgbẹ́ òṣèlú PDP náà ń lọ ẹgbẹ́ òṣèlú Accord àwọn náà ò sinmi o kí n má kàn tiẹ̀ parọ́ fún yín ìbò òṣèlú kàn tiẹ̀ wàá pọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí bí ẹgbẹ́ òṣèlú Accord ṣe ń yìnbó òṣèlú tiẹ̀ ìní ẹgbẹ́ òṣèlú APC náà ń yìnbó òṣèlú tiẹ̀ bá ṣe ń kọrin ọ̀tẹ̀ APC náà ń kọrin tiẹ̀ PDP náà ń kọrin tiẹ̀ Accord náà ń kọrin tiẹ̀ bí wọ́n ṣe ń parọ́ mọ́ra wọn. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọjọ́ 15 oṣù kẹjọ à ń retí ọjọ́ náà o òfin sọ pé ìpínlẹ̀ Ọ̀ṣun lóyún lọ́nà ọba Èdùmàrè ó jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun ó bímọ re fún wa ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 síwájú Nurudeen Bọ́lá Oyèbánjí òun ni candidate ní ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Adémọ́lá Adélékè òun ni candidate ní ẹgbẹ́ òṣèlú Accord ní ẹgbẹ́ òṣèlú ADC Right Honourable Najimudeen òun ni candidate ní ẹgbẹ́ òṣèlú ADC bó ló sì fẹ́ jẹ́ níbo lọ̀rọ̀ yìí lọ o ẹjẹ́ àjọ máa wo fíìmù
ìbílẹ̀ láti máa dákẹ́ wa ti gbé yín tàbàyè a ti gbé yín lọ sí ìpínlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ ẹ bá wá ń gbọ́ tó wá pa yín láàmú ẹgbẹ́ ìpolówó àti ìkéde ọjà yín wá sí ìkànnì yìí o Otasansan rédíò TV ìkànnì tó jálẹ̀ tó jágo tó káàkiri àgbáláyé ìkànnì tọ́mọdé ń gbọ́ ìkànnì tọkùnrin ń gbọ́ ìkànnì táwọn olóyè ń gbọ́ o ẹ máa gbé ìpolówó yín bọ̀ sí Otasansan rédíò TV 07063291779 07063291779 títí ìgbà mẹ́ta àkùnmú tuntun wá fún yín bó ṣe ń lọ Tajudeen lolówó òkèrè lórúkọ tèmi o. ìrìnàjò ẹkùn tí ń bọdẹ lẹ́nu ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí kò yí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Thank you, God bless you.